ìsìláàmù gbogbo ìjọsìn ìsìláàmù ló kó gbogbo agbègbè yányá gbogbo ẹ̀ ló kó sínú kò síbi tí ọ̀tọ́ jì. عباداته المشروعية. níbi gbogbo àwọn ìjọsìn rẹ̀ tọ́lọ̀ bá ṣe lófin fún wa pé bá ti máa ṣe lọ́wọ́ rèé o. وفي الإسلام nínú ìsìláàmù تجد معنى العبودية الحقيقية. ìbẹ̀lẹ̀ ti rí ìtumọ̀ ìjẹ́ ẹrú fọ́lọ́hun ní ìtumọ̀ òdodo pàápàá ti jẹ́ kéèyàn jẹ́ ẹrú fọ́lọ́hun nínú ìsìláàmù láti rí. العبودية الحقيقية لله تعالى. ìjẹ́ ẹrú fọ́lọ́hun tó jẹ́ òdodo wa yí fọ́lọ́hun bá lè kẹ́ ọ́lẹ́kùn lọ nínú ìsìláàmù láti bá pàdé. تجدها في عباداته a máa rí nínú gbogbo ìjọsìn fọ́lọ́hun bá pa á láti ẹ̀ nínú ìsìláàmù. التي لم تجدها في الديانات الأخرى. a lè rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀sìn ní ìtókù. العبادات في الإسلام àwọn ìjọsìn nínú ìsìláàmù. لم تكن في جوهرها تمنع مشاهد. kìí ṣe pé bàbá ní ká dúró etí jẹ́ ìsìláàmù yẹn gẹ́gẹ́ o ọ̀pá pín lẹ́yìn káàkiri ọ̀rọ̀ ń kọrin. ولكنها المغنيات kìí ṣe orin ká máa fi ohùn ọrọ̀ ká máa fi bọ̀wọ̀ èyí ń pẹ́ ní ẹ̀sìn nínú ìsìláàmù. ولا الرقص ولا التسبيح. ká máa jó ká máa pàtẹ́wọ́ ẹ̀sìn kan lélẹ́yìn kò ṣe ẹ̀sìn lọ́dọ̀ mùsùlùmí eléyìí kò ṣe ẹ̀sìn nínú ìsìláàmù. عباد الله ẹ̀yẹ ẹrú ọlọ́run. إن لجميع العبادات في الإسلام dájú ìgbẹ́ gbogbo ìjọsìn yányá nínú ìsìláàmù. مشروعيتها وأحكامها. gbogbo ẹ̀ ló ní òfin tọ́lọ́run bá fi gbé kalẹ̀ ó sì láwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìjọsìn kọ̀ọ̀kan. وشروط صحتها. gbogbo ìjọsìn kọ̀ọ̀kan ló wá ní àwọn májẹ̀mú ìlàlàáfíà rẹ̀ tó jásí pé bí a bá ti ṣe báyìí o ìgbà yìí ló tó lálàáfíà. التي كان مصدرها من الكتاب والسنة. èyí tó jásí pé gbogbo ayé wọ̀nyí àtòfin rẹ̀ ni àtìdájọ́ rẹ̀ ni àtàwọn májẹ̀mú ìlàlàáfíà rẹ̀ ni gbogbo ẹ̀ láti má Kùránì ní ìpìlẹ̀ gbogbo ẹ̀. سنة وجود علماء الفقه. lẹ́yìn náà súnà nẹ́bì tún ìpìlẹ̀ lẹ́yìn àkùránì tó kan súnà lọ́sẹ̀sẹ̀ wá kan ìgbìyànjú àwọn àfa ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn. في بيان أحكامها. níbi ìṣàlàyé àwọn ìdájọ́ gbogbo tí ń jẹ́ ìjọsìn ni. مقتدين بالقرآن الكريم. tí gbogbo àwọn àfa wọ̀nyí tí wọ́n mú àwọn òfin wọ̀nyí jáde tí wọ́n fi ń tẹ̀lé àkùránì wọ́n fi kọ́ṣẹ́ àkùránì. والقرآن àkùránì sì ni. لا يقرر حكما إلا إذا أردفه بحكمته. Islam ò ní fi ìdájọ́ kan rinlẹ̀ láláì ṣe yí pé ó ti fi ọgbọ́n àbí àṣírí tí ń bẹ lábẹ́rẹ̀ ní pàtàkì tó fi ṣéènì tí ò ní fi tì í ọlọ́run bá ní ẹsẹ̀ kankan ìdí tó fi ní ẹsẹ̀ ní yóò jẹ́ kẹ́ mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ والفوائد yóò sì jẹ́ kẹ́ mọ̀ àǹfààní tí ń bẹ lábẹ́rẹ̀. التي تنجم عنه. àǹfààní tẹ̀yìn ó rí bí nǹkan ní tọ́lọ́ ní àṣẹ ìdìbò àbáyé ṣe fún àǹfààní òun lọ́fẹ́ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ làkùránì ọmọ sọ fún wa. ففي الصلاة مثلا níbi ìrun fún àpèjúwe يقول الله تعالى tọ́ba àdéjọ́ lá sọ fún wa pé في سورة العنكبوت wọ́n bá a sọ̀rọ̀ inú ọgbà ọ̀rọ̀ àǹkàbútù قال ọlọ́run sọ fún wa pé اتل ما أوحي إليك من الكتاب wà nábì ìta abẹ́rẹ́ ṣẹṣẹ nínú tí àti sàkùránì máa kà á lákàtúkà وأقم الصلاة ó sì máa kí o máa gbé dúró. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. lọ́dọ̀ tó tó o bá kírun ní irun ní yóò máa pọ̀ fún ọ yóò máa pa àlùfàṣà fún ọ yóò máa pọ̀ wà bàjẹ́ fún ọ yóò máa pọ̀ ogun tí ò dá fún ọ. ولذكر الله أكبر. dájú ìrántí ọlọ́run ló tó wá tóbi ju gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń kírun ìrántí ọlọ́run wá tóbi jù ú tí ń kírun lọ tó bá ti ń kírun ní ó gbọ́dọ̀ máa kí pẹ̀lú kọ́ máa rántí ọlọ́run ìrántí ọlọ́run ló tóbi jù nínú òun tí ń kí ni. والله يعلم ما تصنعون. gbogbo tí kálukú wá ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run mọ́. عباد الله èyí á ń ṣe ọlọ́run. فلما كانت الصلاة هي الركن الركين في الإسلام nígbà tó bá dá sí pé ìrun kíkí òun ni orígun tó tóbi jù tó sì fẹsẹ̀ múlẹ̀ tó lágbára jù nínú ìsìláàmù. وإن كثيرا يؤدونها على غير وجهها الصحيح. ọ̀pọ̀lọpọ̀ wa máa ń kírun yìí wọ́n máa mú ìrìn yìí wá lójúpọ̀nà bíi tí èsì ojúpọ̀nà rẹ̀ tó lálàáfíà jùlọ tó kó tiẹ̀ ká ṣe é. لا يؤدونها ولا يقيمونها wọ́n á máa kírun ní kò lè gbé e dúró èèyàn sì gbọ́dọ̀ gbé e dúró ni. كما أمر الله سبحانه وتعالى. ìrun tí ó dìde rárá ni bèrè tàbí pé yóò dúró ọlọ́run fẹ́ ká gbé ìrun dúró ni ká kí bọ́lọ̀ ti pa wá láṣẹ rẹ̀. قال ọba àdéhùn ọlá sọ pé أقيموا الصلاة. ẹ gbé ìrun dúró. ومعنى الإقامة هو الإتيان بها ìtumọ̀ ìgbé ìrun dúró òun náà ní ká máa kí قائمة تامة القيام والركوع. ká kí ìrun ní
والسجود ká kí ní pẹ̀lú ká fẹ́rí kalẹ̀ fọ́lọ́run. والأذكار ká sì kí pẹ̀lú ká máa dákọ̀ ọlọ́run gbogbo eríkèéríkèé nínú wọn. كما قال الإمام الحنفاء وشجرة الأنبياء. gẹ́gẹ́ bí aṣíwájú gbogbo àwọn tó mọ ọlọ́tọ́ àwọn ẹlẹ́sìn ọlọ́run tó sì jẹ́ pé igi tó so gbogbo àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wí. خليل الله إبراهيم عليه السلام. alẹ́ ní náà tala síwájú gbogbo àwọn aṣílọ́run tala síwájú gbogbo àwọn ànábì ọlọ́run ta ni igi tó so àwọn ànábì ọlọ́run ànábì Ibrahim ni ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá. رب اجعلني مقيم الصلاة. ànábì Ibrahim tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́wọ́ ṣe mí lẹ́ni tí ó mọ̀ gbèrú dúró. ومن ذريتي. ó sì sàwọn àrọ́mọdọ́mọ mi náà bẹ́ẹ̀. ربنا وتقبل دعائي. ọlọ́run tó bẹ̀ ọ́ àdúrà tí mo ṣe yí pé ṣe mí lẹ́ni tí ó lè máa kírun jẹ́ káwọn àrọ́mọdọ́mọ mi ó lè máa kírun kó lè máa gbèrú dúró ọlọ́run gbàdúrà yìí. لقد اختزل الذين لا يؤدون الصلاة على وجهها الصحيح. àwọn tí èé kírun bó ti yẹ kí wọ́n kí àwọn tí ò kí lójú padà láfíà bí irun ti wà bó ti yẹ kí wọ́n rí. اختزلوا أركانها. àwọn èèyàn ni wọ́n ti rún erigun òrun òpó òrun wọ́n ti kan lẹ́sẹ̀. وهدموا خشوعها. ìbẹ̀rù ọlọ́run tí sì ń bẹ lára àrùn ni wọ́n ti dà á wó. فأصبحت صلاتهم ìrun wa عادة وسورا. ọkà wa di ìyílọ yíbọ̀ lásán múfúmẹ́ǹtì lásán fọ́tò lásán nìrun wọn wá ń jẹ́. لا أثر لها في إصلاح القلوب. tí ò ní orípa kankan tí ò láǹfààní kankan tí ò ṣe níbi títún ọkàn ṣe lẹ́yìn abá ń kírun ìrun gbọ́dọ̀ máa ṣàfọ̀mọ́ ọkàn ni gbogbo ẹni tí ọba wá kírun bó ti yẹ kọ́lọ̀ tí ní ká máa kí ìrun rẹ̀ gbogbo ó ti rún lékún ìrun lékún ni ìrun ni ò ní dúró ọlọ́fẹ́ ká gbẹ̀rù dúró ni ìrun tó bá ti wá kán lẹ́sẹ̀ kò lè dúró bí àbá ti wá. في إصلاح القلوب وتهذيب النفوس. síbi ká tún ọkàn ṣe àti ká fọ ọkàn mọ́ kí ọkàn ó wà ní mímọ́ kẹ́mi ó wà ní mímọ́. وهذا ما كان يخشى النبي صلى الله عليه وسلم. eléyìí ni tí ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì ń bẹ̀rù. النبي المعصوم. ànábì tó jẹ́ tọ́lọ́ ta ti sọ ní ta ti sọ àti fọ́ ọmọ kò níbi ẹ̀sìn àtàṣìṣe. كان يخشى على أمته. ànábì a máa bẹ̀rù fáwọn àlùmọ́ rẹ̀. إذ قال a máa sọ wípé يأتي على الناس زمان àsìkò ká ń bọ̀ ó ti ń bọ̀ wá báwọn èèyàn láyé. يصلون وهم لا يصلون. wọ́n máa láwọn ń kírun kò sì rírun kí wọ́n máa dìde wọ́n máa fèrè kalẹ̀ wọ́n máa gbọ́wọ́ sókè wọ́n máa tẹ̀ kọ̀kọ̀ wọ́n máa fèrè kalẹ̀ wọ́n máa sálámà bẹ́ẹ̀ bá gbọ́ kílẹ̀ ṣe ni wọ́n aláwọ̀ ń kírun ànábì ni wò sí kírun torí wò ní wò kì í. رواه الإمام أحمد بن حنبل. ìmáàmù ahmed ọmọ ahmed lọ́gbà wa. ومن فوائد الصلاة nínú àwọn àǹfààní tí ń bẹ lára àbò kíkí. أن تنهى عن الفحشاء والمنكر. òun ni kí ìrun yẹn ó kọ̀ fún ni kọ́kọ́ gbogbo wà bàjẹ́ fún ni kọ́kọ́ gbogbo wà tí ò dáa fún ni. وهي بمثابة الدواء للداء. ìrun kíkí ó dà gẹ́gẹ́ bí oògùn fún àrùn tí ń ṣe nini. ودواء لمرض القلب. ó sì dà gẹ́gẹ́ bí ìwòsàn fún àìsàn ọkàn tí ń da ọkàn láàmú. إذا شرع الله العبادات. Ọlọ́run bá ṣe gbogbo àwọn ìjọsìn tó. إذ شرع الله العبادات. Ìgbàdá sí ọlọ́run bá àlejò ọlá ṣe gbogbo ìjọsìn ó ṣòfin èyí pé ká máa sìn ún. للتحفظ ká lè máa ṣọ́ra. بالعاطفة الدينية. ká lè mójútó ìgbénú ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn ẹ̀mí ẹ̀sìn. لتحفظ هذه العاطفة قوتها. kí ẹ̀mí ẹ̀sìn ó lè sọ agbára rẹ̀ ká lè kí agbára tí ń bẹ fún ẹ̀mí ẹ̀sìn ó lè lágbára sí lára ká sì máa sọ kágbára ẹ̀mí ẹ̀sìn nìkan má bàa lé lára wa. تحفظ قوتها الذاتية. ó lè sọ agbára rẹ̀ tó jẹ́ àpapín agbára ẹ̀mí ẹ̀sìn nìkan má bàa dọ̀lẹ́ lára wa. لتستطيع تأدية وظيفتها. kí ìrun ní kí gbogbo ìjọsìn ní ó lè máa ṣiṣẹ́ rẹ̀ tó yẹ kó ṣe. لتأدية وظيفتها في ضبط النفس. nínú àwọn aṣẹ́tò ẹ̀kọ́ṣẹ́ náà ní kó lè kọ̀túrò ẹ̀mí káwọn ìjọsìn ní kó lè kọ̀túrò ẹ̀mí ọmọ èèyàn káwọn èèyàn ó lè níbi kọ̀túrò ẹ̀mí ara rẹ̀ kó má jẹ́ pé ẹ̀mí ìfẹ́nu yóò máa darí ẹ̀. وقبح جماح الشهوات. lẹ́yìn náà nínú àwọn aṣẹ́tò ẹ̀kọ́ṣẹ́ òun náà ní kó darí ìjánu ẹ̀mí ọmọ ènìyàn kó níbi àdùn. وثورات الغضب. kó darí ìjánu ẹ̀mí ọmọ ènìyàn kó níbi ìjánu àbí ìtẹ̀lé ìbínú lọ lódìlódì. وصد تيار الفتنة. lẹ́yìn náà nínú àwọn aṣẹ́ tí ìjọsìn fẹ́ ṣe lára wa
gbogbo iná fìtínà. لذلك nítorí ìdí èyí. كانت العبادات من الضرورات للأجناس البشرية. ní ìjọsìn àwọn ìjọsìn wọ̀nyí ló fi ń bẹ nínú ọ̀ràn yẹn nasásìtì ni fún ìran ènìyàn gbọ́dọ̀ má ṣe lọ ẹ̀ka sí ọlọ́run ọ̀ràn yẹn ni fún ìran ènìyàn. شرعها الله في كل دين من الأديان. ọlọ́run bá ṣe é lọ́rọ̀ yẹn ní gbogbo rẹ̀ ìsìn ọlọ́run bá ṣe ìrun kíkí kákírun ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn ìrọ̀ràn yẹn wà ní ìrun kíkí ọlọ́run ṣe lófin níbi gbogbo rẹ̀ ìsìn. من الأديان السماوية. láti nínú gbogbo àwọn ẹ̀sìn tó bá láti sánmà. ولكنها مختلفة. àwọn ọ̀run wọ̀nyí wọ́n wá yàtọ̀ síra wọn. لأنها دواء والدواء يختلف باختلاف المرض. torí wípé oògùn ni ìrun jẹ́ oògùn á sì máa yàtọ̀ nítorí pé àwọn àrùn tí máa ń ṣe nínú ẹ̀ yàtọ̀ oògùn dáàbò wo ibà ó yàtọ̀ sí ìdáàbò wo jẹ̀dí ìdáàbò wo jẹ̀dí ó yàtọ̀ sí ìdáàbò wo apá wú ẹsẹ̀ wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oògùn dáàbò wo tútù ó yàtọ̀ sí tẹ̀fọ́rí ó gba àwọn kìnìún ẹ̀ báyìí sàn ti yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà lòògùn ẹ̀ yàtọ̀ inú lọ́pọ̀ àti irun náà òkè nígbà kan náà lọ́lọ́pọ̀ gbogbo àwọn ẹ̀sìn tó ti ṣáájú náà lọ́wọ́ fèrún sí ẹ̀sìn ànábì Ìsá ìrun bẹ́ẹ̀ ànábì Ìsá ìrun bẹ́ẹ̀ tó fi wá délé ànábì wa Muhammad àwọn ìrun kíkí nínú ẹ̀sìn kọ̀ọ̀kan ni ó yàtọ̀ síra wọn torí pé àrùn tí ń ṣe ìjọpọ̀ kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ومن الذي يعرف مرض النفوس غير خالقها؟ غير خالقها. àwa lẹni tó mọ àrùn tí ń bẹ títí ń da ọkàn gbogbo àwọn kàláàfù tó ju ọba tó dá àwọn kan nìlọ. والعبادات كلها gbogbo ìjọsìn yẹn yẹn. منابع طهر وسمو ونور. ibùsẹ̀lẹ̀rú mímọ́ ni ibùsẹ̀lẹ̀rú gíga ni ibùsẹ̀lẹ̀rú mọ́lẹ̀ ni. ظهرت فيها عناصر الفضائل الخلقية. gbogbo irinṣẹ́ ìwà rere ni ó máa jẹ jáde níbi àwọn ìjọsìn ni. والفوائد الاجتماعية. gbogbo àwọn àǹfààní ìbáraẹnigbẹ́pọ̀ dáadáa lọ́gbọ̀dọ̀ máa jẹ jáde lára ìjọsìn. أنقذت البشرية من أردانها. àwọn ìjọsìn wọ̀nyí lọ́gbọ̀dọ̀ fọ ọmọ ènìyàn wọn lọ́gbọ̀dọ̀ kó ọmọ ènìyàn yọ kó níbi ìdọ̀tí àti ìwà pàlẹ́ tọmọ ènìyàn bẹ nú ẹ̀. وأقالتها من عثرتها. àwọn ìjọsìn wọ̀nyí lọ́gbọ̀dọ̀ yọ ọmọ ènìyàn lọ́gbọ̀dọ̀ láìpẹ́tì ẹ̀ kó níbi ìkọsẹ̀ ṣubú tọmọ ènìyàn bára rẹ̀ nú ẹ̀. ورسمت لها طريق سعادتها وهناءتها. àwọn ìjọsìn wọ̀nyí lọ́la ojú ọ̀nà kalẹ̀ fọ́mọ ènìyàn àwọn ojú ọ̀nà oríire ojú ọ̀nà fàyàbalẹ̀ ojú ọ̀nà ìgbádùn nínú ayé. والصلاة أول هذه العبادات. ìrun kíkí wá ní àkọ́kọ́ gbogbo àwọn ìjọsìn náà wí yìí bá a bá fẹ́ sọ̀rọ̀ pé ìjọsìn o bó tilẹ̀ kọ́ pọ̀ tó ìrun làgbá gbogbo ẹ̀. قال رسول الله صلى الله عليه وسلم. òjíṣẹ́ ọlọ́run àná Muhammad ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì sọ yìí pé. مفتاح الصلاة الطهور. ìkọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn ọ̀run ìmọ́ra ni ló fà tó já sí pé àlùwàlá lákọ̀ọ́kọ́ ṣe ká tó lọ gbé òun dúró. وتحريمها التكبير. bá a bá ṣàlùwàlá náà wà ní mímọ́ ní táwa fi wọlé sínú òun ọ̀hún òun náà ní ká gbọ́dọ̀ tó ni. وتحليلها التسليم. bá a bá ti wá wọnú òun tá a kírun nìkan tá a bá jáde nú ẹ̀ sálámà láti jáde nú ẹ̀. فالصلاة ìrun kíkí. لا تقتصر على حركاتها الرياضية. ọmọlérí sport movement lásán ọmọ yíra padà kánà ṣẹṣẹṣẹṣì ìrun ọmọlérí báwọn. من قيام وقعود وركوع. ká dúró ká rùkú ká fẹ̀rí kalẹ̀ ká tẹ̀ kọ̀kọ̀. وسجود. ká fẹ̀rí kalẹ̀ fọlọ́. دون أن تنال من نفس صاحبها أدنى منال. kọ́ wá jásí pé ìyá kan ṣe yìí lásán kó má wàá láǹfààní kan tí ó ṣe fẹ́ni tí ń kí ní àǹfààní inú ẹ̀mí rẹ̀ kọjá àǹfààní tẹ̀mí kan má wàá jáde fẹ́ni tí ń kí ni. فلا يظفر فيها إلا بالشقة المادية. ìrun tó bá rí báni tí ó ti ẹni tí ń kí ọ láǹfààní ẹ̀mí bẹ́ẹ̀ kò lérè kankan tí ó jẹ ju agbègbè tara nìkan lọ́nu lè. لأن الخالق torí pé ọba adẹ́dá. أحكم من أن يفرض الصلاة لهذه الحركات الرياضية. ọgbọ́n tayọ kó wá ṣe ìrun pé gbogbo ẹ̀ kàn máa jẹ́ múfúmẹ́ǹtì ẹ̀sàsáìsì lásán. التي لا روح فيها. kó wá jẹ́ pé mechanical movement ni kó má ní ẹ̀mí nínú kó má wà spiritually. ولا حياة. bẹ́ẹ̀ kó sì má ní ẹ̀mí nínú. وليس وراءها هدف
سام kó sì má sí ìdí pàtàkì kan tó ga jùlọ nínú ìyílọ yíbọ ni. ولا غاية نبيلة. kó sì má ní ìdí pàtàkì kan tọ́lọ́run fi ní ká máa ṣe ọlọ́run kọjá báwọn ni. وهل يرضى أحكم الحكماء ṣé ọba dákẹ́dájọ́ ọba tó mẹjọ́ dájú gbogbo dájọ́ lọ́nà sọ́wọ́ lè yọ́nú. أن يرضى أن مصل يقوم في كل يوم بتلك الحركات الظاهرية ó lè yọ́nú sí ẹni tí ń dìde lẹ́ẹ̀márùn lójúmọ́ tí 5 مرات ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ tí ń fẹ́rí kalẹ̀ tí ń tàkọ̀kọ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ bẹ́ẹ̀. وهو يلقو في الكذب والخيانة. onítọ̀hún pé tí wọ́n ń kírun ẹ̀márùn lójúmọ́ ni òun náà láwa rí pé ó tún múrara sínú rọ́ ó múrara sínú ọ̀dàlẹ̀ ó múrara sínú ìwà tí ọ̀dà. الخيانة والغدر والدس ó múrara sínú ọ̀dàlẹ̀ ó múrara sínú ìbátọ́mọlàkejì jẹ́. والإيقاع ó múrara síbi ìmáfẹnu sábà ọmọlàkejì. والملل ó múrara síbi ìmáfẹ́ pọ́pọ́yọ̀ ìmádọ̀rọ̀rú máwọn èèyàn lójú. والرياء والآثام. àtúrí pé kó múrara síbi ìwà kárìlì àti gbogbo àwọn ọ̀wà tí ọ̀dà alápapọ̀. وهل من يستعين في الله يحقق في صلاته معنى تلك الآية. ṣé ẹni tí ń kírun ni tí ó sì máa sọ pé òun wọ́lọ́run lálàrán ṣe níbi ìrun òun wọ́lọ́run lólùrànlọ́wọ́ ṣé ọlọ́run wà yọ́nú sí kí àkàbà wá ṣe yìí ń dàrú lásán. في معنى الآية الكريمة التي هو يقول في كل ركعة إياك نعبد وإياك نستعين. ṣé tọ́ba ṣe bá ní ṣé yóò wá rí múṣẹ ìtumọ̀ gbólóhùn pé ìwọ ọlọ́run ìwọ là ń sìn ìwọ là ń máa sìn ọ̀dọ̀ rẹ náà lá máa wá ìrànlọ́wọ́ wá ṣé yóò wá rí ìtumọ̀ àyà ni ṣé yóò ṣẹ́wọ́ lára. وهذه الآية àyà yìí بمثابة ميثاق بينه وبين ربه. ó ṣe déédéé pé ìṣàdéhùn fọlọ́run rẹ̀ ní àdéhùn ní láàrin òun àtọ́lọ́run ní gbogbo wákàtí ní gbogbo ìrákà kọ̀ọ̀kan lérí ìrun kọ̀ọ̀kan ní wákàtí márùn-ún. يتعهد فيه بقصر تقديسه واستعانته. yóò kó gbogbo tí jẹ́ gbogbo àfọ̀mọ́ àti ìwá ìrànlọ́wọ́ rẹ̀ ó kó gbogbo ẹ̀. يتعهد فيه بقصر تقديسه. ó pẹ̀lú ìṣàdéhùn fọlọ́run pẹ̀lú wípé ìṣàfọ̀mọ́ òun fọlọ́run tó. واستعانته بالقوة الإلهية. àti pé ìṣàdéhùn fọlọ́run pé òun ò ní wá agbára síbòmí agbára ọlọ́run nìkan lòun máa ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀. دون أن يعمل حسابا لغيرها. láláì ní tún ronú ẹlòmíì mọ́ láláì ní ronú nǹkan míì mọ́ láláì ní gbà yí pé ẹnìkan tún bẹ àbí kìnnì kan tún bẹ àbágbára kan tún bẹ tó tún lè ràn ó lọ́wọ́ lẹ́yìn ọlọ́run nìkan. أيا كان سلطانه بل طغيانه. bó tilẹ̀ ò kí agbára nǹkan náà tóbi tó bó tilẹ̀ ò kí nǹkan náà burú tó bó tilẹ̀ ò kí nǹkan náà ya wèrè tó kò gbọdọ̀ tún bẹ̀rù kankan mọ́ àfọlọ́run nìkan. لذلك يقول تعالى torí bí ìlọ́ba àlejò ọlá fi sọ wípé. قد أفلح المؤمنون. gbogbo àwọn múmi-lé òdodo wọn bá ti ṣe ire wọn ti jèrè. الذين هم في صلاتهم خاشعون. àwọn tó já sí pé lérí ìrun wọn ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń kírun fọlọ́run wọn. والذين هم عن اللغو معرضون. àwọn tó já sí pé gbogbo ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ sọkúsọ wọ́n kẹ́yìn sọ̀rọ̀ tí ọ̀dà wọn èyí sọ̀sọkúsọ wọ́n èyí hùwà píwà. والذين هم للزكاة فاعلون. tó já sí pé iṣẹ́ zàká ni wọ́n ń ṣe ní gbogbo ìgbà wọ́n mú zàká yíyọ wọ́n mú níṣẹ́ wọ́n èyí ṣe wọ́n èyí falẹ̀. والذين هم لفروجهم حافظون. àtàwọn tó já sí pé abẹ́ wọn ní gbogbo ìgbà ni wọ́n ń ṣọ́ abẹ́ wọn. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم. àfàwọn ìyàwó wọn nìkan ló ń pa abẹ́ wọn súnmọ́ àtàwọn tí tún bẹ lábẹ́ ìkápá wọn. فإنهم غير ملومين. àwọn eléyìí ni wọ́n èsẹ́ ní èébú wọ́n èsẹ́ ní àbùkù. فمن ابتغى وراء ذلك ẹ̀tọ́ bá ti tún wá wá nǹkan bí ìtayọ eléyìí ni. فأولئك هم العادون. olùtayọ alanú ni níwájú ọlọ́run. والذين هم لأماناتهم وعهدهم راعون. àwọn ọmọ mi náà dúró wọ̀nyí náà tún làwọn tí wọ́n ń sọ àdéhùn tí wọ́n ń sọ àmánà tí wọ́n ń sọ ìfọkàntán wọn. والذين هم على صلواتهم يحافظون. àwọn tí wọ́n ń mójútó ìrun wọn tí wọ́n ń sọ àsìkò òru ní gbogbo ìgbà tásìkò òru kì í bọ́ mọ́ wọn lọ́wọ́. أولئك هم الوارثون. gbogbo àwọn tá a kà kẹlẹ̀ wọ̀nyí làwọn tí ó jogún. الذين يرثون الفردوس هم فيها خالدون. wọ́n jogún àlìjẹ́nà tó ga jù tí jáfẹ́ dọ́ọ̀sì wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére. بدأ الله
سبحانه وتعالى ọba àlekè ọlọ́bẹ̀rẹ̀ بدل صفات المؤمنين ó bẹ̀rẹ̀ ìròyìn àwọn mùmínì بالخشوع في الصلاة. pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lérí ìrun. وأصل الخشوع ìpìlẹ̀ ìbẹ̀rù sì ní هو لين القلب òun ni kọ́kàn ẹni ọ̀rọ̀ ورقته kí ọkàn ẹni ọwẹ́ kó má jẹ́ ọkàn líle gbagidi وسكونه kí ọkàn ni ó sì farabalẹ̀ wọ̀ وخشوعه kí ọkàn ni ọjọ́ kan ti ń bẹ̀rù ọlọ́run وحرقته. kí ọkàn ni ọjọ́ kan ti ń gbóná jẹjẹ fún ìrántí ọlọ́run ní gbogbo gbà. فإذا خشع القلب tí ọkàn bá ti bẹ̀rù ọlọ́run يتبعه خشوع جميع الجوارح والأعضاء. ìjọ tẹ̀lé ní pé gbogbo eríkèéríkèé ara yẹ́yẹ́ náà ló bẹ̀rù ọlọ́run tọ́kàn bá ti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni yóò kárí gbogbo eríkèéríkèé ara rẹ̀. لأنها تابعة له. torí pé eríkèéríkèé ara ń tẹ̀ lọ́kàn ní ọkàn ní ìmáàmù tẹ́ríkèéríkèé ara ń tẹ̀lé. كما قال رسول الله صلى الله عليه وسلم. gẹ́gẹ́ bó ti sọ lọ́wọ́ àdé Muhammad ìjọba ọlọ́kọ́ bàbá àdáni ti wí. ألا arábìnrin ẹ̀jẹ̀ sọ fún yín. إن في الجسد مضغة kádájú báàsì kan bẹ nínú ara. إذا صلحت tí báàsì ní bá ti dá tó bá ti lálàáfíà. صلح الجسد كله. gbogbo ara pápátá ló ti dá nígbà náà. إذا فسدت àmọ́ tí báàsì ní bá yẹ bàjẹ́. فسد الجسد كله. gbogbo ara gbogbo eríkèéríkèé ara ló ti bàjẹ́ o. ألا ẹ̀jẹ̀ ìsàlàyé ẹ̀ fún yín. وهي القلب. ọkàn ní báàsì kan òun tọ́kàn bá ti dá gbogbo ara ló dá tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ lónìí. وخشوع الصلاة ìbẹ̀rù lérí ìrun ìbẹ̀rù ọlọ́run lérí ìrun. وروحها ìbẹ̀rù ọlọ́run lérí ìrun ni òun gẹ́gẹ́ lè ní ìrun. ولبها. òun sì lójúlówó òun. هذا وقد رأى السلف رجلا يعبث بيده في الصلاة. gẹ́gẹ́ bí a ṣe rí ọ̀kan nínú àwọn aṣíwájú rere tí wọ́n rẹ́ nìkan tí ń kírun tí wọ́n ń na wọ́n káàkiri lérí ìrun. يعبث بيده. ìfọwọ́ ní tó ń ṣeré tó ń kírun bọ́lọ́ wọn á rí pé tó ń tọ́ka ní wọ́n ń ṣeré lérí ìrun. فقال wọ́n wá sọ fún yín pé لو خشع قلبه هذا tó bá tí ọkàn ẹni tí ń jẹ arákùnrin tó bá kí ọkàn rẹ̀ bá bẹ̀rù ọlọ́run tí ìbẹ̀rù ojú ọlọ́run bá wà nínú ọkàn rẹ̀. لخشعت جوارحه. gbogbo oríkèéríkèé ara rẹ̀ náà bẹ̀rù ọwọ́ ni yóò jẹ jáde níbi oríkèéríkèé ara rẹ̀ tó bá yẹ kó gbogbo ọkàn rẹ̀ tẹ̀ fọlọ́run yányán tí bẹ̀rù ọlọ́run mú ọkàn rẹ̀ ọwọ́ rẹ̀ ò ní máa ṣeré kiri ojú rẹ̀ ò ní máa wò yányàn ẹsẹ̀ rẹ̀ ò ní máa yí kiri gbogbo ẹ̀ yóò pa kẹ́kẹ́ níwájú ọlọ́run ni. وفي الحديث الذي رواه النسائي àtúwárí kanú àdísì tí Nàsáyì gbà wá وغيره àtẹlómíì. عن النبي صلى الله عليه وسلم قال لا يزال الله مقبلا على العبد في صلاته. ọlọ́wọ́ ò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó dojú kọ ẹrú tí bá ń kírun lọ́wọ́ ọlọ́wọ́ dojú kọ báyìí ká ọ̀ká rẹ̀ òun kí èmi ọlọ́. ما لم يلتفت. lópin ìgbà tó ń tọ́wọ́ bá ti wò yányànyá tí ó wọ̀ tí ó wò sí. فإذا التفت bàbá ti yí padà títí wò yányànyá. صرف الله عنه. ọlọ́wọ́ kọ́ ìsílẹ̀ kan náà pé àwọn òbí tèmi rò mọ́ tí ó ń kàn mí. عباد الله ẹrú ọlọ́wọ́. إذا خلت الصلاة من الخشوع tí ìlú bá ti bọ́ra kó níbi ìbẹ̀rù ọlọ́run. فلا أجر ولا ثواب. kò ní sí ládàá kò ní sẹ̀sẹ̀ kankan òun kàn fẹ́rí kalẹ̀ lásán iwájú rẹ̀ ọkàn dá pátá lásán ni. وقد يسأل السائل oníbèrè lè máa béèrè alẹ́ ní tí ó máa bí léèrè. أين ورد في القرآن الكريم الصلوات الخمس؟ síbo ni inú wákàtí máa ń rà bẹ́ẹ̀ máa ń bùrọ̀ ní alẹ́ ráàmù tí ó máa béèrè àwọn kẹsẹ̀ tí ń béèrè. أو في الحديث. àbí nínú àdìsí àdẹ́bí ipò ní inú wákàtí máa ń rà wà gbọ́dọ̀ ti pa yín láṣẹ rẹ̀ ipò làbẹ́bí ti pa yín láṣẹ rẹ̀. أين أمر الله بها؟ ipò lọ́rọ̀ ti pa wá láṣẹ káàkiri wákàtí máa rà nínú Al-Qur'ani. والجواب على ذلك èsì ẹ̀rẹ́ o gbogbo èyí tẹ́ mèsì ẹ̀ wá gbé sí i. هناك نصوص كثيرة في القرآن àwọn nọ́ọ̀sì pọ̀ nínú Al-Qur'ani àyà pọ̀ nínú Al-Qur'ani. تدل على ذلك. tí ń tọ́ka lérí ibi tọ́lọ̀ ti pàṣẹ ká máa kírun nínú Al-Qur'ani. ورد في عدة آيات في عدة سور القرآن في شتات السور. ọ̀pọ̀lọpọ̀ súrà ọ̀pọ̀lọpọ̀ àyà àríkà nínú Al-Qur'ani. وهذا حديث شريف ينص على ذلك. ó tún wá kó àwọn àdìsí tó tún bí àdìsí tó lálàáfíà tó sì ká àdìsí àpọ́nlé Sahih Bukhari. كتب السنة الستة ليس كتب
الصحاح. àwọn tíra súnà àwọn tíra tó wọ́n kó àwọn àdìsí àtẹ́bí jọ sí mẹ́fẹ̀ẹ̀fà. لكن المتأخرون الذين يقولون بأن الصحاح الست، أما القدماء هم يقولون سنن الست. àwọn ẹni ìṣáájú ìwé súnà mẹ́fẹ̀ẹ̀fà làwọn máa wí, àwọn àbọ̀ òde òde ni wọ́n sọ di ìwé àdìsí tọ́lọ́lá àti àmẹ́fà. في سنن الست يقول الرسول صلى الله عليه وسلم: nínú àwọn òwe súnà mẹ́fẹ̀ẹ̀fà ànábì sọ yìí pé أرأيتم لو أن نهرا بباب أحدكم ẹ̀rí ni àbẹ́ẹ̀rí tọ́lọ̀ ń bá sàmì ìkọ̀ọ̀kan yìí tí akérèmọdò ń bẹ lẹ́nu nálé rẹ̀. يغتسل منه كل يوم 5 مرات. ó wá láǹfààní àti máa bomi sára ń bẹ̀lẹ̀ márùn lójúmọ́. هل يبقى من درنه شيء؟ ṣé ìdọ̀tí ó kù sẹ́kù sára rẹ̀ mọ́ lójoojúmọ́ kí ẹ máa wẹ̀ lẹ́ẹ̀márùn nínú odò níwájú ilé rẹ̀, ṣé ìdọ̀tí ó sẹ́kù sára rẹ̀ mọ́? قالوا لا. gbogbo àwọn sábẹ́ni kò lè sẹ́kù wá لا lára يبقى rẹ̀ من mọ́. درنه شيء. kò ní sẹ́kù, ìdọ̀tí kan ò ní sẹ́kù sí lára. قال: ànábì ní فذلك الصلوات الخمس akérèmọdò ní ti ń bẹ lẹ́nu nálé yìí ni ìrun wákàtí márùn-ún ni. يمحو الله بهن الخطايا. bẹ́ẹ̀ bá ti ń kírun wákàtí márùn-ún ni Ọlọ́run máa fi pa gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún yín ni. وقال تعالى: ọba àlejò ọlọ́wà sọ ìwé اتل ما أوحي إليك من الكتاب kàńtà fẹ́rẹ́nsẹ́ ti wà nẹ́bì nínú tíra. وأقم الصلاة o sì gbẹ̀rù dúró máa gbẹ̀rù dúró ní gbogbo ìgbà. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. dájú ìrun ní kọ ìwà tí ò da, ìwà àbàjẹ́, àlùfàṣà, ọ̀rọ̀ ẹ̀yìn tó lè gbà má bí lọ́mọlákejì, ìrun ní kọ gbogbo ẹ̀fọ́ ni. ولذكر الله أكبر ìrántí Ọlọ́run ló sì tóbi jù. والله يعلم ما تصنعون. Ọlọ́run sì mọ gbogbo tí kálukú ń ṣe níṣẹ́. وقال تعالى: ọba àlejò ọlá tó wá sọ fún wa pé وأقم الصلاة ẹ kírun طرفي النهار ní èdè tí ọ̀sán méjèèjì وزلفا من الليل àti àwọn àsìkò kan nínú òru. إن الحسنات يذهبن السيئات lọ́dọọdún dáadáa ìmọ̀ ti gbogbo àìdá lọ́lé. ذلك ذكرى للذاكرين. eléyìí ni ìrántí tó tóbi jù fún gbogbo ẹni tí ọ̀rọ̀ ti Ọlọ́run. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. wọ́n á ṣe sùúrù, Ọlọ́run ò ní rá ẹ̀san gbogbo olùṣeré kò ní rá láre. ومعنى طرفي النهار ọ̀wá rí ìtumọ̀ èdè tí ọ̀sán méjèèjì tọ́lọ̀ ń dákọ̀ ọdún ayàdá kan ní. الغداة والعشي، òun náà ní ìdájí àtẹ̀rọ̀lẹ́. أي الصبح والظهر والعصر، ìtumọ̀ rẹ̀ náà ní àsùbá àtàyílà àtàlásàrè. وزلفا من الليل، àwọn àsìkò míì nínú òru أي المغرب والعشاء، nígbà tí sáyìn ló lè torí pé bó òun bá ti ń wọ̀ láàbí mọ́gíríbì ìsáyìn òun tẹ̀ tí kò ta yáyá. والحسنات ọ̀wá ní dáadáa tọ́lọ̀ ta tó dákọ̀ọ́nù àyà ni tọ́lọ̀ ń dákọ̀ọ́nù àyà ni. هي الصلوات الخمس àwọn ọ̀run wákàtí márùn-ún níbẹ̀ àbá ti ń kí òun ní dáadáa tí pa ẹ̀ṣẹ̀ rẹ̀ يذهبن السيئات. tí máa ń lé gbogbo aburú lọ. سيئات الذنوب، ọ̀wá rí àwọn aburú nínú àlàburú ẹ̀ṣẹ̀ tí yóò máa parẹ́. الصغائر، àwọn ọ̀run ẹ̀ṣẹ̀ àwọn aburú ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ bá ti ń kírun ìwọ́n máa ń kú dànù lóṣù tó parẹ́. التي هي من حق الله تعالى. ìdí àwọn ẹ̀ṣẹ̀ àwọn tó já sí nínú ẹ̀tọ́ Ọlọ́run ọba àlejò ọlá ni. وأما الكبائر ọ̀wá rí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. فلا يكفرها إلا التوبة. kò sí tó lè pa yín rẹ ìrún ògbé yín kéèyàn ó túbá tó lè pa ẹ̀ṣẹ̀ ńlá rẹ. التوبة الصالحة kéèyàn ó túbá ìtúbá yéyé tí èsè ìtúbá gbólógún bí a bá ti túbá kó sì má padà sí ní ẹ̀ṣẹ̀ tó lè pa ẹ̀ṣẹ̀ ńlá rẹ nù ni. وأما حقوق العباد ọ̀wá rí àwọn ẹ̀tọ́ àwọn ènìyàn ọ̀sẹ̀ ọmọlàkejì rẹ tí èsè pọ́lọ́ ńlọ́sẹ̀. فلا يكفرها إلا تأديتها لأهلها. túbá rẹ ò lè ràn ìrùn ò lè ràn yín tó lè pa yín rẹ ní kọ́ lọ kí ó tọ̀hún kọ́kọ́ ṣe ń tó bá yẹ kó ṣe fún àbòsí tó bá ṣe fún dá ètò ẹ̀ padà fún ìgbà náà ló tó lè fọ́ ọmọ fún ọrùn ni. أو العفو عنها. àbí kọ́nítọ̀ ó sì ló ń ṣàbójúkò fún ọ ẹni tó ṣẹ̀ kó ló ń ferí jì ọ́ òun fi ọ́ kún ọlọ́run ìgbà náà ló tó lè bọ́ bẹ́ẹ̀. أما الذكر àmọ́ ìrántí ọlọ́run tó ló ń dákọ́ ní ayé ni. هي روح الصلاة. òun gẹ́gẹ́ ni ẹ̀mí ìrun. ومن لم يذكر الله في الصلاة gbogbo ẹni tí wọ́n ń kírun tí ọmọ wa rántí ọlọ́run lédè irun tí ń kí ni. أصبحت صلاته جسدا بلا روح. irun rẹ̀ kíkà kírun lásán ni irun ni ara lásán tí ò lẹ́mìí ni.
lẹ́bi sì ni òkú ńbete ni kí wọ́n láǹfààní òkú ńbete ara tó lẹ́bi ló láǹfààní òun ló wúlò òun ló lè ṣiṣẹ́ òun ló lè ṣe gbogbo tó bá yẹ kó ṣe ara tẹ́bi bá ti jáde bẹ́ẹ̀ ara tí ò wúlò ni yóò tẹ̀ra dànù dé bẹ́ẹ̀ ni gbogbo òun tí ọba ti ní ìrántí ọlọ́run ìwọ̀n tí ò wúlò dé. يقول صلى الله عليه وسلم فيما رواه الطبراني قال من لم تنهه صلاته عن الفحشاء والمنكر لم يزدد من الله إلا بعدا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الحمد لله والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد بن عبد الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك ونبيك النبي الأمي وعلى آله وأصحابه. Àsìkò àwọn tó bá fi ìgbègbè ànábì gbègbè títí tọ́lọ̀ ọ̀bọ̀ òbí jogún lè àti gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọba tó lóore kò lẹ́ni tí jogún. Adájọ́ ọlọ́run pa aláṣẹ ká sí lọ́gbà lọ́gbà ká ṣe eré ká fún gbogbo àwọn ẹbí wa lóore ká sọ̀rọ̀ fún wa. Tí ń kọ̀ fún wa kó o níbi àlùfò àṣà ọ̀rọ̀ ẹ̀yìn tó lè gbà mọ́bí lọ́mọlá kejì ọlọ́run kìlọ̀ fún wa ká lè máa rántí ẹ̀ ní gbogbo ìgbà. Ọlọ́run ní gbogbo àwọn tó ṣẹ̀fẹ̀rù mọ́ yìí tí wọ́n ń gbọ́dá fún ṣẹ̀dá ayé ju kàlùkìyàmà lọ. Dábàá ní ẹ̀jẹ̀ yìí kù nílé wọn tí wọ́n wọ̀. Ọ̀wá rẹ̀ ti ń bẹ̀rù pé òun dúró lẹ́sẹ̀ òkè tí wọ́n jọ ọlọ́run níjọ́ kan. Tí wọ́n ń jágbe lẹ́mìí rẹ̀ tí ò jẹ́ kí tẹnu ọmọ adarí ẹ̀. Dábàá ní àjẹ́nà nílé rẹ̀ tí ó wọ̀. Wọ́n wá bí wà nílé rẹ̀ kọ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà. Yóò kẹ́ ọjọ́ tó fẹ́ ṣe làtọ́ fẹ́ fi kọ̀ ẹ̀dẹ́kùnlé rẹ̀. Níṣì bẹ́ẹ̀ ní tó wà nípa gbogbo ayé létí rẹ̀. Àmọ́ táwọn ọmọ àtẹ́sí ní kò kìlọ̀ fẹ́ tí ó bẹ̀rù ọjọ́ náà torí pé ọjọ́ náà bá dé ó kàbí kàtà bá wa fọ ẹ̀mí wa mọ́ ìwọ ló lè fọ́ ọmọ jùlọ kò sẹ́ni tó lè bá wa fọ́ ọmọ àtiwọ́ ọlọ́run ìwọ lọ́ba tó ní ẹ̀mí ní ìwọ sì ló ń mójútó ìwọ lálákàyà sí rẹ̀ ọlọ́run ò fẹ́ rí àwọn ẹ̀ṣẹ̀ wá ti wá àṣejù wa níbi gbogbo ètò ìgbésí ayé wa àti gbogbo àlámà ní wọn gbogbo tá a ṣe láṣejù àtàṣe ètò ọlọ́run fẹ́ ní ẹ̀jẹ̀ wa ọlọ́run gbogbo ọ̀nà bá wa kò rán wa lù yẹ́nyẹ́ ọlọ́run má fi ẹ̀ṣẹ̀ kálẹ̀ fún aláyè tá a wà yóò àdúgbò fẹ́ ní ẹ̀ṣẹ̀ wájú wa má sì ṣẹ́ ìbànújẹ́ kan kù láláì ní sípayẹ́ má sì ṣẹ́ gbèsè kan kù láláì ní bá wa san. Wọ́n sì ṣe aláìní kan kù láláì ní bá wa wò ó sàn. Wọ́n sì fi arìnrìnàjò kánlẹ̀ láláì ní ìjọba àdídé láyọ̀. Wọ́n fẹ́ ní aṣàbòsí kánlẹ̀ àbíkọ́ bá wa rẹ̀ ṣe. Wọ́n ṣe alábòsí kan kù àbíkọ́ bá fọ́ọ̀kù rẹ̀ kọ́ bá wa fẹ̀yìn alábòsí kánlẹ̀. Gbogbo àwọn òkú ayẹyẹ má ṣe kan kù nù wọn láláì ní bá wa kí wọn.